ibi ẹ̀gbẹ́ ẹpọ̀n mi mo fi hàn án níbi ìtàn mi báyìí Ọlọ́run ló yọ mí tó bá ti pọ̀ bá mi lẹ́pọ̀njọ́ náà ni bọ́yẹ̀ bá ti mọ̀ mí bóyá bá ti débi tí mo dé yìí tí Ibrahim tó rìlíìsì ìbọn yẹn báyìí ibí ni ìbọn yẹn ti bá mi ibi ìgbù tán bí apá rẹ̀ ń bẹ dọ́là èmi tí mi ò lówó kankan lọ́wọ́ tí mo ti lo 7 days lóko yín tẹ́ mú 1000 bọ̀ mo gba 1000 báyìí mo sì ń sunkún mo wá sunkún yẹn débi pé mo sì má mi kàn ó kọ́ mi ọ̀wọ́n ó kọ́ mi gbọ́pọ̀ gan èmi ní Ọláìdé Ọlájíire Àjàní Ọlọ́kọ̀ tí gbogbo àwọn èèyàn ń pè ní àgbà yahoo ni mí ọmọ Ìbàdàn ni mí ìdíjì Ìbàdàn gangan ni mí ọmọ Òjé ni mí ní ẹ fi máa ń pè mí ní ọmọ Òjé ń petu arówó wẹ̀ bí òjò ọtí nígbà kan ṣùgbọ́n ní ìsìn àti ń fowó wẹ̀ à ń fowó rọtí ni a bí mi ní ìlú Ìbàdàn ní agboolé wa ní agboolé kọrúkọrù ní Adábálé ibẹ̀ ní ọ̀dọ̀ mi ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iléèwé mo lọ sí iléèwé IMG ní Total Garden níbi Síjúadé motel ibẹ̀ ní skul tí mo ti lọ ìgbà tí mo kúrò ńbẹ̀ mo wá padà sí Anglican Grammar School ní Total Garden ẹ rí i pé primary mi àti secondary mi kò jìnnà síra wọn ẹgbẹ́ kan náà ni Ọlọ́run ò dá mi láàmú mo jáde primary 6 mo dẹ̀ lọ sí Anglican Grammar School yẹn form 3 ni mo ti kúrò ní school tí iṣẹ́ tíátà tó ti wọ̀ mí lójú. Ẹ ṣeun gan bàbá nígbà tí ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan ẹ a rí àwọn orúkọ bíi méjì kan ẹ dárúkọ àgbà yahoo a dárúkọ Àjàní Ọlọ́kọ̀ bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé àwọn nǹkan tó bá orúkọ yẹn jáde fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ tún ìdí tí wọ́n ṣe ń pè ní àwọn orúkọ yẹn. Tó ṣẹlẹ̀ ni pé láti kékeré tèmi nígbà tí mo ti kọ́kọ́ gbọ́njú ọkọ̀ ni mo kọ́kọ́ yàn láàyò tí mò ń wà ṣòfẹ́ gidi ni mí tí mo mọ̀ dàrin ṣùgbọ́n nígbà tí àwa wọnú iṣẹ́ tíátà yìí tá a rí pé ọ̀nà wa ní iṣẹ́ tíátà yìí kí la lè ṣe táyé fi mọ̀ fẹ́ wa kí la lè ṣe táyé fi mọ̀ rí wa àwa ronú sítórì kan wọ́n wá kọ́lé mi lórí pé Àjàní Ọlọ́kọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà tí Àjàní Ọlọ́kọ̀ jáde Ọlọ́run pé kó kùtà lọ́lá ọmọ mi tó fún mi ní mákẹ́tà yẹn táìmù yẹn wípé kó fún mi lówó kí n fi yáṣẹ́ yẹn Àjàní Ọlọ́kọ̀ mo dẹ̀ dúpẹ́ mo yá ayé bá mi tẹ́wọ́ gbà inú wọn dùn ayọ̀ wọn kún òun náà lọ sọ èmi náà di olókìkí èèyàn lónìí tí mo fi ń gbádùn ayé ẹ̀ẹ́sẹ́ rí ti àgbà yahoo Ọlọ́run ló mú àmúwò eléyìn wá wọ́n ní ètí bá ń lọ ń ta iná ló yẹ ká máa bá wọn ṣe ìgbà rí pé yahoo ti gbalẹ̀ nílùú ayé àti káàkiri gbogbo àgbáyé yahoo àwa wò pé kí la lè ṣe táyé ò tiẹ̀ fi mọ ó kọ wa yàtọ̀ sí Àjàní Ọlọ́kọ̀ wọ́n wá pè mí sí fíìmù kan táìmù yẹn Òòṣà Sòókò ní táìtù fíìmù yẹn ṣùgbọ́n nígbà tí Ọlọ́run pé ó kọ tí wá fẹ́ jáde àwa kan sọ statement kan nínú fíìmù yẹn wípé yahoo ni mí original yahoo ni mí ọ̀wọ́n tí mo sọ tí ayé gbà mọ́ mi lọ́wọ́ tí wọ́n bá mi sọ di bùkátà ayé mi tí mo fi ń jẹ lọ́jọ́ tòní tí gbogbo ayé fi wá ń pè mí ní àgbà yahoo làwọn onífíìmù náà wá wò pé ẹ má jẹ́ ká sọ fíìmù yìí ní Òòṣà Sòókò mọ́ o ẹ̀yà ìjà mọ̀ pé ní àgbà yahoo bí wọ́n ṣe fún mi lágbà yahoo ni wọ́n ṣe 1 àtúnṣe 2 Ọlọ́run tó bá mi gbà mò ń lè sọ di oní olónìí àgbà yahoo ni mí gbogbo ẹ̀ bá ti rí mi. Ẹ ṣeun gan bàbá a rí pé lóòótọ́ tí a bá rí àwọn ènìyàn tó yẹ pé wọ́n lọ sílé ẹ̀kọ́ gíga tí wọ́n lọ ka sinimá tó lọ ka theatre art wọ́n fi yé wa ní pé kò sí bó ṣe lè kà tó ó di dandan kó padà wá kọ́ṣẹ́ lábẹ́ àwọn ènìyàn tó jẹ́ bí ọ̀gá tó ń ṣe tíátà pé wọ́n gbọ́dọ̀ kọ́ iṣẹ́ yìí
bàbá mo wá fẹ́ bèrè ni pé ìjẹ́ yìí kọ́ṣẹ́ yìí gangan lábẹ́ ènìyàn. Kò sí béèyàn ṣe lè wà láyé tí ó jókòó tìdí rẹ̀ ò ní kanlẹ̀. Kò sí béèyàn ṣe lè wà láyé tí ó mọ bu omi sára tómi rẹ̀ ò ní dà sílẹ̀. Gbogbo ẹ̀dá tó bá lòun ṣiṣẹ́ kan òun ọ̀lọ́gàá ń ṣe rẹ̀ ni ẹ pé kọ́ lọ tún iṣẹ́ kọ́. Akàwé tíátà kò pé ká mọ tíátà ṣe. Private làwọn commercial theatre la wà torí stage la fi bẹ̀rẹ̀. Stage làwa máa ṣe káàkiri tí wọ́n máa kó wa káàkiri school ni o, a máa lọ sí hall ni o, a lọ máa polówó ni o, ẹ wá wòran wa, ẹ wá wòran wa, àti fẹ́ dé o, iye báyìí ní fọ́ọ̀mù, ẹ lọ máa já fọ́ọ̀mù, ẹ lọ máa já tíkẹ́ẹ̀tì tiyín, ẹ lọ máa já tíkẹ́ẹ̀tì tí a bá ti já tán. Stage làwa fi kọ́ṣẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá tí mo tẹ̀lé lọ sí stage tí dórí ẹni tó wá jẹ́ bí ọ̀gá mi lónìí tá ń pè ní Taofeek Mandusi. Mo sì dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Jawara. Mo sì dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi kọ́ lọ́wọ́ bá ń fọ̀run kẹ́ ọ̀gá Déǹtọ̀. Gbogbo wọn yẹn lèmi tẹ̀lé lọ stage. Mo sì tún fi àsìkò ìdúpẹ́ fún Ọlọ́run wípé kọ́ lọ́wọ́ bá mi kọ́ bá ń bu tútù sí gbogbo ìdílé àwọn ọ̀gá mi tí wọ́n ti kúrò láyé. Ọ̀gá Oníkòyí, ọ̀gá Àfẹ́jọdá àti ọ̀gá Oyèyẹmí nílùú Ìdí Ìrókò. Oníkòyí ọmọ Adó-Odò ni. Mo lọ sí Ìdí Ìrókò ní ọdún náà. Mo lọ ṣiṣẹ́ epo ni mo lọ ṣe níbẹ̀. Nígbà tí ò sí nǹkan kan, mo wá ní kí n lọ máa ru epo ká máa gbé lọ láti Nàìjíríà cross lọ sí another country. Inú ilé tá a wà ń gbé tá a bá ti parí iṣẹ́ ni mo ti pàdé ọ̀gá Oníkòyí nídìí Ìrókò. Ibẹ̀ náà ni mo ti mọ ìyá Àrókò tó di akíkanjú obìnrin eléré lónìí. Bí wọ́n ṣe gbà mí láàyè nìyẹn wípé òun tíátà ni bọ̀bọ́ yìí lábàjẹ́ ọjọ́ yẹn ara wa bí mo ṣe fi sí ipò lẹ̀ nìyẹn. Mo bá tún fèsì tíátà. Ìyá yẹn tún wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a jìyà yìí títí nídìí Ìrókò. Àárẹ̀ ni mo gbé kúrò ńbẹ̀. Aya iṣẹ́ kan wọ́n pè ní agogo ìjà nídìí Ìrókò. Ìbọn bá mi tí wọ́n yìnbọn yẹn tó bá mi lákọ̀ọ́kọ́ ọjọ́ nìyẹn. Àìmọye nǹkan ni mo ti fojú rí nínú iṣẹ́ tíátà bí mo ṣe kéré tó yìí. Àwọn ọ̀gá mi gan wọn ò lè sọ tí ojú wọn tún rí tó ti wà. Torí ojú ti wá rí gan. Ṣé mọ̀ béèyàn bá ti dé bújókòó a mọ̀ sánná ní káàkiri ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́jọ́ tòní wípé mo darí wálé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Àwọn ọ̀gá mi pọ̀. Ẹ ṣeun gan bàbá. Bàbá kí tó wọnú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè, nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ bí nǹkan kàyéfì. Ẹ ní ìbọn bà yín. Ṣé nínú nígbà tí ẹ̀ ń ya sinimá ni àbí kò yé wa sà? Ǹjẹ́ lè bá tàn mọ́lẹ̀ sí díẹ̀ sà? Ìgbà tí à ń ṣiṣẹ́ lọ́wọ́ ní à ń pe oko kan ní oko Bádékújàgo. Ibẹ̀ làwa tá a ti ń ṣiṣẹ́ lọ́wọ́. Wọ́n wá mú àwa gẹ́gẹ́ bí ọmọ ológun. Wọ́n fi Ibrahim Chatta wọ́n fi ṣe olórí wa. Wọ́n wá ní kó máa sín gbẹ́rẹ́ fún wa tí ìbọn òfin ní bà wá. Ṣé mọ̀ pé àwọn tíátà kò sí irú gbẹ́rẹ́ tá ìsín. Wọ́n sá ní kó sín gbẹ́rẹ́ fún wa. Ìgbọ́n sín gbẹ́rẹ́ yẹn tán. Wọ́n wá ní ara tèmi ni kí wọ́n ti tẹ́sítì ìbọn yẹn wò. Wọ́n wá yin ìbọn mọ́ mi. Ìbọn yẹn ò dùn. Wọ́n tún tàn yìn ìbọn òun ò dùn. Wọ́n tún tàn yìn ìbọn òun ò dùn. Ibrahim Chatta wá dáhùn. Ó ní àtòrí jẹ́ kí ìbọn ó dùn náà. Asáǹkọ́jú ìbọn sí ọ ìbọn ò dùn. Kí lẹ fi ara mo ní èmi ò fi kankan ara. Ọlọ́run ló ní ọmọ dùn. Ó ní ẹ̀yin ẹ̀ka sọ pé kí ìbọn ó dùn. Mo bá ní kí tèmi àti tìbọn ọ̀dà ìbọn wá dùn. Mi ì tí ì sọ délẹ̀. Tí Ibrahim tó rìlíìsì ìbọn yẹn báyìí ibí ni ìbọn yẹn ti bá mi. Ibi ojú tán bí apá rẹ̀ ń bẹ dọ̀la. Àwọn tá a lọ bá ṣiṣẹ́ wọn mọ̀ wípé nǹkan ti ṣe mí. Ẹni tó yìnbọn òun ti rí pé nǹkan ṣe mí. Èmi tí ń yìnbọn mọ́ mo ti mọ̀ pé ẹ̀tù yẹn ti bá mi. Mi ì dé court tá a fi parí fíìmù tí a fi gbé CU mi tá a fi yẹ anything tán. Ìgbà tá a wá parí ẹ̀ tán ni Ibrahim Chatta wá bá mi wípé Atoríbẹ́wù ìbọn yẹn bá yín àmọ́ lọ bá mi o. Mo dẹ̀ fi ibi ẹ̀gbẹ́ ẹpọ̀n mi mo fi hàn án.
níbi ìtàn mi báyìí Ọlọ́run ló yọ mí tó bá ti pọ́ bá mi lẹ́pọ̀njọ́ náà ni bọ́yẹ̀ bá ti mọ̀ mí bóyá n bá ti débi tí mo dé yìí ṣùgbọ́n mo dúpẹ́ ọba òkè tó ní tí òun fẹ́ fi mí ṣe láyé ìní ikú Ibrahim wá wò pé ìṣe ẹni mọ́ ẹ lọ sí hospital báyìí mo ní ní lówó lọ́wọ́ tí bá ló lọ́ni ní mo lọ sí hospital Ibrahim wá fún mi ní 3,000 lọ́dún náà mo pé kí n mo lọ sí hospital mo wá gba 3,000 yẹn mo wá wo 3,000 pé ṣé sì tó kówó ìlọ hospital báyìí èmi tí mo ní tí wọ́n jẹ bí mo ṣe lẹ́wọ́ máa pò nù mo bá ń lọ fi epo pupa mo fi ń ra ojú ìbọn títí tọ́lọ́run fi pé kó san mo ná 3,000 yẹn ní ọ̀sẹ̀ mẹ́ta ni mo fi ná tínú mi ń dùn àwọn tí mo lọ bá ṣiṣẹ́ gangan ṣe pé mi ṣiṣẹ́ 500 naira wọn fún mi Ibrahim Sàátà tó yìnbọn lọ́wọ́ escape life mi pé ẹ gba 3,000 ẹ mú lọ sí hospital èmi tí wọ́n fún mo ti mọ̀ pé ní lọ sí hospital mo rọra lọ fi jẹun meanwhile mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí gbogbo ìyà tí mo jẹ ńjọ́ náà lọ́hùn ebi ńlọ́dọ̀ ọbẹ̀ tí gbogbo èèyàn ń tọ́bẹ̀ lára wa yìí tí wọ́n kálukú ń lọ ra fùfú àtẹ̀bà tí wọ́n fi ń nù adúpẹ́ àdèsórí ibú. ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun gan bàbá tá bá ní kàkà ní 2 3 4 ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò tíátà yìí. èèyàn gbọ́dọ̀ máa kọdún téèyàn bá ti ń ka ẹrú inú ẹrú ọmọ bàjẹ́ ni torí tó bá ṣe pé bá a ṣe tètè dé náà láti ṣe oríire ni àti lè ti kú òǹbẹ ṣùgbọ́n ọlọ́ọ̀bà mi ọlọ́jọ́ òní gbogbo àwọn tí ń bọ̀ tí ń ṣe tíátà tán náà ń bọ̀ ìdojúkọ wọn Ọlọ́run ní jẹ́ ọgbẹ̀mí wọn. Àmín. a ti dúpẹ́ ọdún pẹ́ torí ìgbà tá a ti wà ní skul ni wọ́n ti ń fi tíátà hàn wá bọ̀ tá a bá ti fẹ́ ṣe end of year party àwọn pé kíní kan ní tatiment tá a bá fẹ́ ṣe tatiment ní skul àwa ìwà lára àwọn teacher wa àwọn Mrs. Saruma Mr. Asaju Mrs. Fagunwa tó jẹ́ headmistress wa ń gbà náà lọ́hùn tí wọ́n pè wá wípé ọya story ìlà fẹ́ ṣe tààdé jókòó mo wà lára kan tí wọ́n kọ́kọ́ mú pé lágbájá ni ó ṣe nǹkan báyìí lágbájá ni ó ṣe nǹkan báyìí títí tọ́lọ́run fi wá pé ká jáde kúrò ní school yẹn tá a tún lọ sí grammar school ìgbà tá a wá kúrò ní tí mo kúrò ní school mo ń lọ wa mọ́tò títí ìgbà tí ó di ọdún kan ọkàn lọ wo ìran Ọ̀gádéǹtọ̀ ní Yemẹtu ni wọ́n gbé ń gbà náà nílé Alọ́kọ́ ibẹ̀ ni Ọ̀gádéǹtọ̀ ti ń ṣe practice ńgbà náà lọ mo dẹ̀ lọ́jọ́ yìí wọn ìgbà tí mo débẹ̀ à ń gbé eré kan káàkiri wọ́n pe táìtù rẹ̀ ní pé ò sọ bẹ́ẹ̀ yẹn Ajítọ̀ Títì ni mo mọ̀ ṣe ní inú pààtì tèmi pé Ajítọ̀ Títì ọmọ tí ò níṣẹ́ tí ń rìnrìn ìrànà káàkiri nǹkan kan báyẹn títí nígbà ọ̀yá mo gbéra ó dìdí ìrókò láti ìdí ìrókò yẹn ni mo ti padà wálé kí n tó wá rí ọ̀gá Mondus àti ọ̀gá Jàwárà tí wọ́n jọ wà pọ̀ ńgbà náà lọ́hùn influence ọ̀gá Mondus mọ̀ tẹ̀lé ọ̀gá Jàwárà ṣùgbọ́n mo mú stage lọ́dọ̀ ọ̀gá Jàwárà ju ọ̀dọ̀ ọ̀gá Mondus gangan lọ Mondus mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ̀ ọ̀gá Jàwárà tá a bá ní a máa ka ọdún ti pẹ́ tí irú mi bá sọ pé mo ti ń ṣe tíátà ní 40 years ẹlòmíì pé nígbà olóde bí n bá ní 30 years ni ẹlòmíì pé nígbà olóde ṣùgbọ́n onínú lọ́mọnú òun kò lọ́mọ̀ọ́kà èmi mọ̀ mọ̀gbà tí mo débẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ Ọlọ́run wípé gbogbo àwọn tá a jọ pàdé ńgbà náà lọ́hùn àtó ń rá àwọn kan àrá àwọn kan mọ́ ìgbà tí mo dọ́dọ̀ ọ̀gá Mondus àìmọye ọmọ ni a jọ pàdé ńbẹ̀ tá a jọ ń ṣe àrá àwọn kankan mọ́ kí wọ́n ṣe tíátà ju ẹnìkan tèmi àti ẹjọ́ wà ní ìsìnkọ́lọ́mọ́bàáyọ rẹ̀ jẹ́ Taofiki Dìgbòlùjà èmi àti ẹjọ́ pàdé lọ́dọ̀ ọ̀gá kan náà tá a dẹjọ́ soríire lábẹ́ ọ̀gá yẹn tọ́lọ́run fi ṣàánú àwa méjèèjì. ọpẹ́ ní fọ́lọ́run bàbá ǹjẹ́ ṣe ìrántí sinimá tí ẹ ṣe yálà tó jẹ́ tí àbí kẹ̀tẹ́ bá ènìyàn ṣe tí ó gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ pé ẹni tó ń lọ onítíátà níwọ̀n ǹjẹ́ ṣe ìrántí sinimá náà. Sinimá tí mo kọ́kọ́ lè sọ pé ó gbé mi jáde Àjàní Ọlọ́kọ̀ ni a wà ní location lọ́yọ̀ọ́ ńjọ́ náà lọ́hùn ọkọ̀ wa yọnu location driver kò mọ bí ó ṣe
wa ọkọ̀ yẹn mọ́, kò mójútu ọkọ̀ mọ́. Ní Wálé Rasaq wá pè mí wípé Àtòrí ẹ wá bá wa wo mọ́tò yà àmọ́ tó ṣe é. Mo wá ń bínú jọ́nà, mo ní àṣẹ ẹ gbà mí fún location driver ni ó ní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀. Àti Láìdé Abidoye tó jẹ́ cameraman, mo ságbọ̀ sí ẹlẹ́nu, mo ṣe bọ̀ sídìí ọkọ̀ yẹn. Ọlọ́run dé fún mi ṣe bí mo ṣe bọ́ọ̀dì ọkọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti báyìí tí mo yọ̀sẹ̀ fún bẹ́ẹ̀ ọkọ̀ kọ̀ ṣiṣẹ́ ni bọ́kọ̀ ṣe ṣiṣẹ́ nù. Inú gbogbo wọn dùn pé Àjàní o Àjàní o. Wọ́n wá ní ó ti yẹ kí a yaṣẹ́ fún Àtòríbẹ́wù náà. Àmọ́ ní tẹ́ bá fẹ́ yaṣẹ́ fún mi, èmi ní táìtù iṣẹ́ kan lọ́wọ́ Àjàní ọlọ́kọ̀. Ní Wálé bá lọ kọ sórí ilé Àjàní ọlọ́kọ̀ yẹn lọ́wọ́. Wọ́n dẹ̀ lọ sọ fún IB marketer wípé kó fún wa lówó ká fi ya iṣẹ́ yìí. A dẹ̀ dúpẹ́, adóko, àbẹ̀rẹ̀ iṣẹ́ jáde, iṣẹ́ sì jáde tán báyìí lójú gbogbo àwọn èèyàn bó ṣe open sí mi nìyẹn wípé eléyìí tó ń lágbára yìí tí ń bọ̀ lágbára o, Àjàní ọlọ́kọ̀ yìí o, eléyìí ó tó dalẹ̀ rú o. Mo sá dúpẹ́ lọ Ọlọ́run pé Ọlọ́run fi gbé mi ní ògo mi, ó fi gbé mi ga, èmi ò níṣẹ́ tèmi. Iṣẹ́ míì tó tún wá gbé mi tí wọ́n pè mí sí tí mo pè ní òòṣà àsòkò, ẹnu mi ni mo fi pe ire sínú ayé mi wípé àgbà yahoo ni mí. Iṣẹ́ yẹn náà ó boost tí gbogbo ayé rí mi gan. Mo dẹ̀ tún ṣiṣẹ́ kan Jayé Kútì, àwọn ni wọ́n ní iṣẹ́ yẹn. Wọ́n pè ní Ọlọ́run ò ṣebi. Iṣẹ́ yẹn náà àbí ìgbà tó jẹ́ wípé Ọlọ́run mọ̀ pé kí wọ́n ó pè mí sí ni. Torí pé mo dúpẹ́ wípé torí mi làwọn èèyàn fi wo iṣẹ́ yẹn wípé Ọlọ́run ò ṣebi, Ọlọ́run ò ṣebi, táyé wò tínú wọn dùn. Àwọn iṣẹ́ tí wọ́n gbé mi láwùjọ nìyẹn. Ẹ ṣeun gan bàbá. Bàbá, ìbéèrè tí màá tún béèrè nísìnyí ni pé ǹjẹ́ tí ya sinimá kan tẹ kópa níbẹ̀ tó yẹ pé nígbà tí ẹ padà délé bóyá ipa tẹ kó nínú sinimá yẹn ó wá fẹ́ dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ lójú ayé? Torí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà tó ń ṣe sinimá, ìkan tiẹ̀ sọ fún mi, wọ́n ní pé nínú sinimá táwọn ṣe ń pé báwọn ṣe nínú sinimá yẹn àwọn ṣe bí ajigunjalè. Nígbà táwọn ṣe bí ajigunjalè ńbẹ̀ wọ́n bá tì àwọn mọ́lé. Ní pé nǹkan tó wá fọ́nì jù sáwọn ní pé tó yà wọ́n lẹ́nu ní pé nígbà tí wọ́n tì àwọn mọ́ Agodi níjọ́ táwọn sọ ẹ̀, wọ́n ní ẹni tó ṣe bí ọ̀gá ọlọ́pàá nínú sinimá náà nígbà àwọn ò tiẹ̀ mọ̀ pé ọ̀gá ọlọ́pàá lẹni náà lójú ayé, pé òun ló wá jẹ́ IPO kéèsì yẹn. Gọ̀gán náà ní arákùnrin kí ló ń ṣe ń bíbà? Ló bá ní àìkọ́ báyìí pé òun ò mọ kíní. Ó ní ìgbà tóun wá dé lò wọ́n pé nǹkan tóun tó kó ṣẹlẹ̀ tóun ṣe nínú sinimá ló wá ṣẹlẹ̀ sóhun lójú ayé. Ni mo ṣe ń bèèrè pé ṣé ẹ ti rírú àwọn experience bẹ́ẹ̀ yẹn rí? Ṣé rí gbogbo àwọn yẹn kò sí tí ò ṣẹlẹ̀ rí. Iná fi ní ẹnu ẹni la fi kọ́ méje. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá ní kọjọ́ lórí burúkú nínú fíìmù, èyí ò pé kọjọ́ lórí burúkú. Àkọọ́lẹ̀ ọmọ ẹ̀dá dámọ̀ àti kọ fún. Bẹ́ẹ̀ni. Pé tí wọ́n bá ní o ṣe wèrè ń bì kan, ṣé dandan ni kọ́ lọ ya wèrè ń bò mí ni? Ọlọ́run ní fi wèrè ṣe wá. Àmín. Àìmọye páàtì láti kó. Àìmọye ìta àti fi ojú wi náà rẹ̀ wípé a fi ṣe fíìmù tó ṣẹlẹ̀ lójú ayé, ṣùgbọ́n èyí ò pé ká bọ́ ogun yẹn lọ. Kò yé yín, èyí ò pé ká bọ́ ogun lọ. Kò sí tí ò ṣẹlẹ̀ rí. Gbogbo fíìmù tí mo ṣe, mo ti ṣe wèrè, mo ti ṣe akúrẹ̀tẹ̀, mo ti ṣe tálíkà, mo ti ṣe gateman, mo ti ṣe dìndìnrìn, mo ti ṣe olówó, mo ti sọ lọ́rọ̀. Meanwhile, gbogbo tí mo bá wọn ṣe láyé, èyí tó ṣẹlẹ̀ sí mi kò wọ́pọ̀ bíi pé Ọlọ́run sá sọ mí dé èèyàn tí mo dúpẹ́ lọ Ọlọ́run wípé gbogbo nǹkan tí mo pera mi nínú fíìmù ni ó ń dáa fún mi látòní. Ọpẹ́ ni fọ́lọ́run. Ọpẹ́ ni fọ́lọ́run. Bàbá, kí n tó yọ̀ǹda yín, mo sì ní ìbéèrè bíi mẹ́ta àbí mẹ́rin tí màá béèrè tá a máa fi parí ọtí ẹ̀ ṣe. Ẹ má bínú bàbá. Bàbá, ìbéèrè tí màá béèrè ń sè ni pé bàbá, ǹjẹ́ ẹ ṣì rántí ijọ́ tínú yín dùn jù látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà? Ijọ́ tí inú mi dùn jù, tí mo lè sọ pé inú mi dùn, mo wà ní location kan lọ ní Fìdítì. Ebi ń pa wá níbẹ̀, ààrùn jẹjẹ ní kí wọ́n tẹ̀bà, kí wọ́n dẹ ẹja sí méjì, kí wọ́n fún wa. Ó wá di àti lò bí oṣù kan lọ ní Fìdítì yẹn, kọ̀ọ̀kan kan wọlé ni. Hello, Àtòríbẹ́wù,
mi tí mo jẹ́ àgbà yahoo ń gbà náà àtòrí bẹ́ẹ̀ wù ta ni lọ́ba ni òun ni lágbájá mo ní ẹ káàsán o lọ́ba ni a nídìí yín fún iṣẹ́ kan ni mo ní níbo ó ní Ìbàdàn náà ti fẹ́ yà sin mélòó ni mo fẹ́ bá ṣe wọ́n ní 22 sin 22 sin kí wàá ní ká ṣe ń béèrè owó lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa pè mí ṣiṣẹ́ rí láyé ìjọ yẹn lọ́ba ní àtòrí kí ni ká ṣe fún yín mo kàn sẹ́nu fóró mo ní màá gba 30,000 lọ́ba ní àtòrí àwọn ò ní 30,000 lọ́wọ́ o nǹkan kan kìíní kan ọ̀dà kílẹ̀ wá fẹ́ ṣe lọ́ba ní àwọn fún mi ní 25,000 mo kọ́kọ́ pa fóònù mo kọ́ tí mo ní màá pè padà mo kọ́kọ́ lọ jóńbì kan pé èmi 25,000 nígbèsè ayé mi ayé mi o fúnra mi mo pè wọ́n padà mo ní 25,000 níjẹ́ wá ni a bá sọ déètì yẹn fún mi mo débẹ̀ lóòótọ́ wọ́n mọ̀ kó 25,000 lé mi lọ́wọ́ wọ́n wá mú mi wọnú yàrá yìí sùn yàrá rí jọ mo ti ń ṣe fíìmù abẹ́ búkà ni mo máa ń sùn tàbí nínú ilé ìjẹ̀kúrẹ́dí tá a tẹ̀ ní sí yàrá tí wọn ò rẹ́ àwa náà lákọ̀ọ́kọ́ jí àwa lákàn ń sùn torí ó ní fàájì làwa tó bá ti ń tó bí ìtò wàhùn làwọ̀ tó rántí ibi tá a fẹ́ lọ sùn tó bá ti ń di bí ìtò fọ̀ à ní fẹ́ kí wọ́n káwa mọ́ ibi tá a sùn wọ́n mọ́ bá pè á ní ẹni ìyà àtọ̀ ti jí wọ́n bá mọ mi wọnú yàrá wọn àti bẹ́ẹ̀dì ni o àti ara àgírí ni o wáìtì ni gbogbo rẹ̀ ní èsì wọ́n ti tẹ́ sí inú rẹ̀ lẹ̀ ní tutù yíyíyí tí mo kọ́kọ́ wọnú yàrá bẹ́ẹ̀ mo kọ́kọ́ dákú sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ mọ̀ rẹ́ bẹ́ẹ̀ ni mo tiẹ̀ rí ni o bẹ́ẹ̀ kò mo tún ní o inú mi dùn jọ náà débi pé ìmọ̀ bó ṣe le tó pé èmi náà ni wọ́n fowó lọ nígbà mo ní sùúrù ni nígbà mo tẹ̀lé orí ọwọ́ mi ni láti gbà náà láyé tí wọ́n ń pè mí tí mi náà wá dẹni tí ó jẹ́ pé tí wọ́n bá ní ọ̀dì tó làwọn nídìí mi máa ní mi ìráyè lọ́dì tó ọdọ̀ ọ̀dì fọ́ wọ́n sì tún gbà fún mi pé ọ̀dì fọ́ yẹn náà wà pa àjẹ́ pé torí yín láàfin sún iṣẹ́ sí ọ̀dì fọ́ sí ọ̀wà tó dùn náà ni sí òtò kínú mi ó dùn ni alhamdulillah ọpẹ́ ní lónìí ìjọba ọpẹ́ ní fọlọ ẹ ṣeun gan bàbá àwọn àgbàlagbà náà lọ ní pé wọ́n ní tibitire ládàlẹ ayé ẹ̀yin ò ní dandan bẹ́ẹ̀ tí èèyàn bá ní ọjọ́ tínú ẹ̀ dùn ó máa ní ìjọ tí ó ṣe ìdàkejì náà bàbá yìí jẹ́ ṣèrántí nǹkan tó ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà lọ́dọ̀ pé ó dà pé ó jẹ́ ohun má lè gbàgbé. kò sí tí ó ṣẹlẹ̀ rí ọba tó dá tútù ló dá gbígbóná bẹ́ẹ̀ni ó dá kúkúrú tó dá gíga bẹ́ẹ̀ni bí ayé yẹn ṣe ń dá láyé ẹlòmíín bàjẹ́ bẹ́ẹ̀ni bàbá. àwọn tó bà wá nú jẹ́ ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n téèyàn bá ti ń ka ẹrú gẹ́gẹ́ bí mo ṣe ń wí irú ẹrú ọmọ bàjẹ́ ni àwọn àfojúrí yẹn mo ti fò ó ti lọ ìjọ tí mo kàn lè sọ wípé inú mi bàjẹ́ tí mo lọ jókòó tí mo ń sunkún níjọ́ tí mo bí second born mi mo ti wà ní oko ó ti ń lọ 7 days ìyàwó mi wà ní oyún nínú ilé èmi bàbá olóyún mo wà lóko tíátà ọ̀tọ̀ ni wọ́n fi mí ṣe nínú sítórì yẹn tínú wa ń dùn lóko torí tá a bá ti wà lóko ẹ̀fẹ́ ronú mọ́ tá a bá ti ń ríra wa inú gbogbo wa ó máa dùn síra wa ni ṣùgbọ́n tó bá ti di pa ń lọ ilé lókàlùkù tó gbé báàgì ìrònú rẹ̀ yóò gbé kọ́rùn padà wọ́n wá pè mí lóko yẹn wípé mo bímọ inú mi dùn mo ní 250 lọ́wọ́ ńjọ́ náà lọ 250,000. 250 naira ni mo ní lọ́wọ́ ńjọ́ náà bàbá ọmọ gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo àwọn mẹ́rin rù lájọ wa nígbà náà lọ́wọ́ oríṣiríṣi àwọn èèyàn lájọ wa wọ́n wá ní àdúpẹ́ ó bímọ o kí ló fẹ́ tà fún abáyé ọ̀yá wa mọ̀ wá kó 200 nínú 250 mo fi ra ògógóró lẹ́jọ́ náà lọ gbogbo wọn mú ìgbà tá a wà lọ sọ fẹ́ tó ní sẹ́wọ́ pé mo fẹ́ lọ lékìtì ẹ̀ lọ yọjú sí ìyá ọlọ́mọ ní wọ́n bá mú 1000 bọ́ àbá mi èmi tí mi ò lówó kankan lọ́wọ́ tí mo ti lo 7 days lóko yín tẹ́ mú 1000 bọ̀ mo gba 1000 báyìí mo sì ń sunkún mo wá sunkún yẹn débi pé mo sì má mi kàn à ń pe má nǹkan ní Bíọ́dún Adékànbí dàrẹ́kítọ̀ ní olódìrẹ́ ti sẹ́yìn ń jọ yẹn ẹni tó wá mú 1000 yẹn wá bá mi wá sápò wájú mi nígbà rí pé mo ti ń sunkún
ó wá lọ pé Bíọ́dún Adékànbí yẹn wá Bíọ́dún yẹn wá déjọ́ náà Bíọ́dún ní àtòrí ẹni sùúrù ẹkún tẹ̀ ń sun yìí ti pọ̀ jù ẹkún tẹ̀ ń sun yìí ti pọ̀ jù ó ní ẹkún tẹ̀ sì ń sun yìí o ẹ̀rín sì lẹ́ẹ̀fì rín lọ́la o wà lé ọmọkùnrin yẹn sọ bẹ́ẹ̀ jọ náà èmi tí mo sunkún jọ náà lọ tó sọ ẹkún mi tó sọ di ayọ̀ fún mi lọ́jọ́ tòní tèmi náà wá lẹ́nu ọ̀rọ̀ láwùjọ tíátà torí tí wọn bá ń kàlé ní èjì ẹ̀ta alhamdulillah mi ò sẹ́ni tí wọ́n fún ẹ̀yìn òun kálukú lọ́mọ bó ṣe tó kò sí tí ò dá kò sí tó dá Ọlọ́run náà ní gbogbo rẹ̀. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní ìbéèrè mẹ́rin àti ibi méjì okùn méjì ìbéèrè tó jẹ́ ìkẹta tí màá béèrè pé a rí pé gbogbo àwọn tí wọ́n ṣe tíátà àti àwọn tó ń ṣe fújì a rí pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ ni a ti rí àwọn onífújì tí wọ́n ń ṣe tíátà bíi Alhaji Wasiu Alabi Pasuma bíi King Dr. Saheed Òṣùpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a dẹ̀ tún rí àwọn onítíátà náà tó pé àwọn náà nínú sinimá tí wọ́n ṣe àwọn náà kọ fújì níbẹ̀ bàbá òun ló jẹ́ kí wọ́n á fẹ́ béèrè lọ́yìn pé bàbá ṣe é nífẹ̀ẹ́ sọ̀rọ̀ fújì. ẹkún ní ọmọ ọba kan wà nínú iṣẹ́ tíátà gan orin gangan wà nínú ẹ̀ torí tẹ́ bá fẹ́ ṣe stage tí wọ́n bá ti ká tó mọ̀ bẹ̀rẹ̀ sọ pé a fẹ́ mọ̀ pa àwọn èèyàn lẹ́rìn orin lákọ̀ọ́kọ́ fi wọlé ẹ mọ̀ pé òṣèré dé òṣèré àtòrí bẹ́ẹ̀ wú mọ̀mọ́dé o ẹ jáde ẹ wá wòran wá ògòǹgò ní bábẹ́ lùlù ògòǹgò tí kì í jẹ́kẹ́ lùlù omi wọ́n ní láìlẹ́lẹ́yẹ tí jẹyẹ lọ àwa lálàsà àwa lálèdè kẹ́yẹ mọ́mọ́ ké o ẹyẹ àwágbòde kan àròrin ni ni ó mọ̀ mọ́ ẹnìbọ̀dì wọlé bí ẹ bá ti kọ́kọ́ gbọ́ orin pé fún etí ìmọ̀ sítórì tá a gbé wa bọ̀ ti orin ìní kọ́kọ́ mọ́ fa àwọn dance wọlé lórí stage meanwhile Fuji ó ti wà kí wọ́n tó bí wa wọ́n lè mọ̀ pé Fuji ìgbà tá a tó gbọ́njú wọ́n tó sọ di Fuji tí Barrister tó dá a lẹ̀ wípé ọya jẹ́ kó wọ́n padà ní kò ní eré wéré ni o eré àpàlà ni o jẹ́ kó náà wá ṣe Fuji ló fi wá mú Fuji wọlé ní gbogbo èèyàn wá gbà lọ́jọ́ òní àwọn bàbá wo Ògúndé àwọn náà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ tíátà àtàwọn bàbá Ẹ̀dọ́lé ọlá lóríṣiríṣi àwọn bàbá wa Kọ́lá Ògúnmọ́lá ni o tí wọ́n ní àwákéré ńgbà náà àmọ́ wéré wọn àjòkò lórí ilẹ̀ ẹlẹ́ ni táwọn ó ti mọ wéré àwọn bàbá yìí táwọn àgọ́ tí mọ̀ wípé àṣà wa náà dẹ̀ tí wọ́n wà pé wò lọ́jọ́ tòní. àjọṣe tí ń bẹ láàrin onífújì àti onítíátà àti gbogbo olórin yòókù kò í ṣe pé bóyá amọ̀kànmọ̀kàn tíátà ń bẹnu rẹ̀ orin bẹnu rẹ̀ tẹ́lómi bá kọrin kalẹ̀ báyìí àwọn tíátà a lè fi ṣe drama táwọn máìmù ẹ̀ tí ó sì mọ̀ bá mu meanwhile àjọṣe ọ̀nà ìbàjẹ́ àjọṣepọ̀ láàrin wájú. ẹ ṣeun gan bàbá nínú àwọn onífújì táwa dárúkọ rẹ̀ bàbá ìwọ lẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ tó pé tẹ bá gbọ́ inú yín á dùn. téèyàn bá ti yan ọmọ láàyò èèyàn fẹ́ kínú àwọn yòókù ọmọ ìbàjẹ́ ni kó sórin tí wọ́n gbọ́ téèyàn bá dénú ọkọ̀ mi gbogbo orin tí ń kọ láyé pátá ló wà ní ọkọ̀ mi meanwhile ayò lóòótọ́ kò ní sí kéèyàn bímọ 5 kọ́mọ nìkan tí ọmọ súnmọ́ tí ọmọ fọ̀rọ̀ lọ tí ọmọ ṣe ó wà bẹ́ẹ̀ but gbogbo onífújì àti jùjú ni o àti highlife ni o àti orin tíátà ni o gbogbo wọn ni mo kó pọ̀ débi pé èèyàn kan láàyò Ọlọ́run ní jẹ́ kí gbogbo wọn wálẹ̀ àmì àṣẹ Ọlọ́run kò ní bàjẹ́. bàbá gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ lẹ́ẹ̀kan rẹ̀ ní pé kò sí tí èèyàn ní láì tọ́mọ òní súnmọ́ tó máa fọ̀rọ̀ lọ bàbá ta lẹ́yìn fọ̀rọ̀ lọ nínú àwọn onífújì tó yẹ pé ẹ mọ̀ oníkálukú ló ní choice kódà gbogbo ẹ̀dákẹ́dà tó bá ń wò kọ́ yìí á mọ̀ pé yes mo nífẹ̀ẹ́ rice ju ẹ̀wà lọ mo fẹ́ràn iṣu ju gàrí lọ bàbá ìyẹn gọ́gọ́gọ́ làwọn olólùfẹ́ yín fẹ́ mọ̀. ẹ wo ẹ jẹ́ n sọ kankan fún yín bí gbogbo wa ṣe wà yìí tí wọ́n bá bi àwọn ọdẹ́sì náà léèrè ń ta wọ́n mọ ọdẹ́sì ta wọ́n lè sọ ẹni tí wọ́n bá fẹ́ràn jù tí wọ́n bá ní nínú lágbájá nínú àtòríbẹ́wù nínú làkàṣègbè ta lẹ mú alẹ́ rẹ̀ tí wọ́n sọ pé lágbájá ló ń fẹ́ alẹ́ tí wọ́n sọ pé làkàṣègbè mọ̀ fẹ́ alẹ́ rẹ̀ tí wọ́n sọ pé bàbá àtòríbẹ́wù yẹn tí n bá ti rí báyìí ní etí ẹ̀fẹ́ lè mọ̀ wo fíìmù rẹ̀ a máa wà bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ní stéèjì tá a wà yìí gbogbo olórin pátá mò ń lọ lé Paso mò ń lọ lé Saheed
tí n bá rí màláíkà tiẹ̀ ní tèmi tí n bá rí múrí tọ́ndà àwọn àjọ ń lọ ni tí n bá rí ẹlẹ́dà tí mo rí táyé kọ́rẹ́nsì tí mo rí ẹnìbọ̀dì wọn tèmi ni èmi ò tí ì dúró pé mo fẹ́ yẹn nìkan láàyò nínú wọn ju pé ibi àánú wa bá wà ọlọ́jọ́ wọ́wọ́ tẹ̀ gbogbo olórin pátá gbogbo yín ni èmi mo nífẹ̀ẹ́ yín jù gbogbo olórin mo fẹ́ràn jù gbogbo olórin. Ẹ ṣeun gan bàbá. Gbogbo olórin ni mo fẹ́. Bàbá ẹ ṣeun gan. Ìbéèrè tó jẹ́ ìbéèrè tó gbẹ̀yìn. Bàbá ǹjẹ́ ní sinimá ọ̀kan tẹ fẹ́ fi àsìkò yìí tẹ fẹ́ fi polówó fún àwọn olólùfẹ́ yín yálà tó jẹ́ èyí tó jẹ́ ti yín tí ẹ ṣe gangan àbí kẹ́ èyí tó jẹ́ tí ẹ bá ènìyàn ṣe kẹ̀dẹ̀ bá dárúkọ ibi tí wọ́n ti lè lọ wò. Fíìmù ọ̀wá pọ̀ fíìmù jáde léra wọn ni oríṣiríṣi fíìmù ni ló ti jáde tá a ti polówó oríṣiríṣi fíìmù ló ti jáde tá a ti bá wọn fọnù sí a wà ń bẹ̀ ni o a sì ń bẹ̀ ni o a polówó rẹ̀ ìkan là ń yà lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ bá mi ń bẹ̀ yìí but àìmọ táìtù nígbà tí ṣe ń bá jáde a máa wọ́ndà tí a gan pé ẹ̀dùn náà ṣé mo sì wà náà sẹ́yìn nígbà bá tó ríra wà látò mọ̀ pé àṣẹ mo wà ń bẹ̀ but gbogbo fíìmù tí mo wà ń bẹ̀ àti tí mo ti ṣe sẹ́yìn àti tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ kò sí ní tí Ọlọ́run ò pé kí àlùbáríkà ara wa kọ́ tà síta meanwhile ìtẹ́mi ọkàn sọ ni pé fíìmù ń bọ̀ èyí tí ìmọ̀ táìtù fíìmù kò yé yín nígbà tí èsì pàjọ ọkọ̀ sítórì tí wọ́n bá ti kọ̀ nǹkan wọn tán ni wọ́n ò pe àwa ó pe ká wá bá wọn ṣe ń bẹ̀ tó bá ti wá jáde ẹ lè sọ wípé táìtù báyìí ni fíìmù ti ń bọ̀ káwọn oní fíìmù kí wọ́n tún ti wò ó pé situation fíìmù ibi ṣe ń lọ yìí ẹ jẹ́ ká fún un ní àkọlé míì tí wọ́n dẹ̀ tó fún un nígbà wọ́n bá ti wá sọ pé fíìmù báyìí ní ń bọ̀ tẹ́ ẹ lọ wò tẹ́ ẹ bọ ọkọ yẹn ń bẹ̀ mọ́ kí ni ká ṣe yóò pé tí fíìmù bá sá ti jáde tá a bá ti polówó rẹ̀ tí wọ́n sọ táìtù rẹ̀ fún wa ẹ mọ̀ bá wa wò ẹ̀yin olólùfẹ́ wa Ọlọ́run ìjọba jẹ èyí tá à ń yà lọ́wọ́ yìí nísìn ìmọ̀ táìtù rẹ̀ nígbà ó bá jáde ni ẹ rí i pé mo polówó kan tí mo ní kí ni mo ti ẹ̀pọ̀ ọkọ rẹ̀ tí mo sì bá Ọlásùpọ̀ tí gbogbo èèyàn pè ní MS tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde tí ń bọ̀ báyìí mo fẹ́ kẹ́ lọ bá mi wò lórí YouTube rẹ̀ Musibau Ọlásùpọ̀ MS Director Worldwide lágbára Ọlọ́run ẹ ní ṣiṣẹ́ wò ẹ lọ wò Ọlọ́run ìjà ọyọ yẹn bàjẹ́ ẹ bàjẹ́. Ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀. Orúkọ mi ni Ọláìdé Ọlájíire lẹ́ẹ̀kan sí Àjàní ọmọ alájà ọmọ òjé ìpẹ̀tù èmi lọ́mọ orúkọ bìtì kọ́kọ́ńkọ́ ẹ̀kọ́ gbọ́n náà ṣe é pàlàwẹ̀ gbogbo tí ń bẹ lọ́fíìsì takọ̀wé ni o èmi lọ́mọ ọlọ́gẹ̀dẹ̀ ọmọ apànàjàre ọmọ abínúwọ̀dọ̀ tí ò múni dójúgun tó bá tó dìgbà mi ẹ̀ tàn mọ́ rí mi wò bí ìran ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun bàbá.